ìwọ ọmọ ìyá mi tọ́jú ara rẹ, mójútó ara rẹ nípa lílo ewé àti egbò gẹ́gẹ́ bí ìwòsàn ara. Gbogbo à ń kún fẹ́ńsìkì jẹ ní gbogbo ìgbà òun náà ní tí máa dá sára o. Ṣùgbọ́n tó bá mọ ewé àti egbò lọ́nà tí a máa ń gbà á lò láti lè fi tọ́jú ara ẹni, ó ṣe kókó, ọmọ dá fún ara jù o. Egbin ọrùn tẹ́ wo yẹn ó ṣe é sí kọ́mọ̀ kú o tó bá jẹ́ pé ó bá rú oògùn ìwòsàn ara tí mo fẹ́ ṣàlàyé fún ẹ yìí tó bá jẹ́ pé ó bá rú ẹ̀ pàdé ni, ìyẹn tọ́jú ọ̀rẹ́ ọ̀bà tí ì pé o. Ṣùgbọ́n mo fẹ́ kó o la etí ẹ kó o lè gbọ́ àlàyé ewé àti egbò tí mo fẹ́ ṣàlàyé yìí fún ìwòsàn ara rẹ ni o. Gbogbo owó tí nǹkan kìíní sí kejì bá ń dà láàmú nínú ara tó o mọ ọ̀nà àbáyọ láti ẹjọ́ yìí, ìwọ lọ ṣe nǹkan ìwòsàn ara tí mo fẹ́ ṣàlàyé fún ọ yìí. Gbọ́ ohun rẹ̀. Ewé tẹ́ ń wò yìí ó ní ewé ewúro, tútù ní tẹ́lẹ̀, asásíbò òjì tó fi gbẹ. Ewé tẹ́ ń wò yìí léwé efinrin, tútù ní tẹ́lẹ̀, asásíbò òjì tó fi gbẹ. Ewé kẹta òun léwé jìnrìn, àwọn kan máa ń pè lé jìnrìn ajá, aṣọ náà sí bòjì ní tútù títí tó fi gbẹ, ìbòjì lásásí tó fi gbẹ. Àwa bẹ̀rẹ̀ sí ní gun, á gun ẹyọ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀. Tá a bá ti gun tán tó di àgúnmu, ọ̀tọ̀ọ̀tọ̀ láàgùn ànìkún papọ̀, á bẹ̀rẹ̀ sí ní jọ̀, á jọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan náà lọ́tọ̀ọ̀tọ̀, àní dà papọ̀ mọ́ra wọn. Tá a bá ti gun tán tá a jọ̀ tán lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà mẹ́ta, n tó kù tá a ṣe òun náà ni pé a máa wá ike ọlọ́mọrí kan tá a máa rọ́ sí. Sóti yé báyẹn, ó ti dàgúnmu báwọn. A ti wá rọ mẹ́tẹ̀ẹ̀ta sínú ike kọ̀ọ̀kan, a rọ efinrin sínú ike kan. Bẹ́ẹ̀ náà ni a rọ ewúro sínú ike kan. Ṣé rí báyẹn? Bẹ́ẹ̀ náà ni a rọ ejìnrìn sínú ike kan lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tó ti di àgọ́mọ. Kí ló wá kù? Ẹni tó kù ni pé a wá omi àgbọn lẹ̀ ń wò òun, omi àgbọn lẹ̀ ń wò òun. Omi àgbọn lẹ̀. Báwo láti wá sí? A dà omi àgbọn yìí sínú kọ́ọ̀pù. Bẹ́ẹ̀ ni ṣé ti rí omi àgbọn nù. A dà sínú kọ́ọ̀pù kékeré ní òdiwọ̀n tọ́ḿbìlà kan. Ní òdiwọ̀n bíi tọ́ḿbìlà kan. Ṣé ti rí báwọn? A wá mú àti bu àgọ́mọ kan sínú ẹ̀ lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì náà. A tún gbé àgọ́mọ kejì nínú àwọn àgọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. A ti bù kan síbẹ̀ lákọ̀ọ́kọ́ o. Ẹlẹ́ẹ̀kejì là ń bù sí i. Tó máa jẹ́ déédéé síbi ọmọ kékeré, síbi ìmùkọ́ ọmọ kékeré, a dà sí. Ó kù àgọ́mọ ẹlẹ́ẹ̀kẹta. Àgbò náà. Ṣé rí déédéé síbi ìmùkọ́ ọmọ kékeré, a bù déédéé síbi ìmùkọ́ ọmọ kékeré. A dà sínú omi àgbọn tá a bù sínú kọ́ọ̀pù yìí. Àgọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta òun láti bù sínú kọ́ọ̀pù yẹn. Ẹ rò papọ̀. Ó ti di nǹkan. Ẹ rò papọ̀ mọ́ra wọn. Kẹ́ gbẹlura. Ó ti di kíni? Ó ti di oògùn ìwòsàn ara. Gbogbo ohun tí bá ń bọ ọjà nínú ara ni, lẹ́yìn ni, lẹ́gbẹ̀ẹ́ ni. Irun tó ṣe egbin ọ̀run yẹn, ń tọ́ wá lọ sóko tó ń bẹ létí ṣòkòtò rẹ̀. Kò bá tí má ṣe sọ́jírì ewé egbò àwọn tí Ọlọ́run ọba tó dá fún wa nílẹ̀ Yorùbá fún ìwúlò wa ni. Kò sí ewé náà tí ò ní wúlò. Ó ń bẹ lára rẹ̀ kò yọjú ni o. Ó ń bẹ lára mi kò yọjú ni. Àìsàn tí ó pẹ̀dá o lára rẹ̀ ló wà. Ó ń bẹ lára wa o kò yọjú ni. Kò sẹ́ni náà tí ò ní àìsàn kìíní sí kejì inú ara àbí tí ó bá ti yọjú. Ìwọ tó àìsàn tí ń bẹ lára rẹ̀ ó bá ti yọjú, ìwọ náà lè máa lo oògùn ìwòsàn ara tí mo ṣàlàyé tán ni. Bó ṣe jẹ́ náà nìyẹn o. Bálàyé ẹ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Gbogbo ohun tí wọ́n ń jẹ́ àìsàn tí bá ń bẹ nínú ara pátá, ó ní àgọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣiṣẹ́ fún. Ọmọ ṣiṣẹ́ pọ̀ o. Ṣùgbọ́n má fomi lò ó, omi àgbọn ni kó o máa fi lò ó. Ẹni kidney problem, ẹni ó ní kidney disease ni kó máa lò ó. Ẹni ó ní liver disease ni kó máa lò ó. Gbogbo ohun tí bá ń ṣe ọ́ nínú ara, ìwọ lu àgọ́mọ yìí. Gbọ́ṣẹ́ rẹ̀ wò. Mo dìídì fínúfíndọ̀ fi àgọ́mọ yìí sílẹ̀ fún wa ni. Láti ọ̀dọ̀ bàbá wa àgbà tí àgọ́mọ náà ti wá, ọlọ́dà kò jẹ́ kẹ́mi wọn ogun.
má bà dáadáa wọn jẹ́. Àgọ́mọ yìí wàláhì kò sí iye téèyàn lè gbà lórí àgọ́mọ yìí tágọ́mọ yìí ò ju owó rẹ̀ lọ. Ṣùgbọ́n àwa náà fi àgọ́mọ yìí sílẹ̀ kí àlùbáríkà tí àwọn èèyàn bá ń lò oore ládá tábà máa rí ń bẹ̀ kó máa jẹ́ tiwa láyé àti lálìkìyámà, àti fún bàbá wa àgbà tí wọ́n fi àgọ́mọ yìí tí wọ́n fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀ ẹni tí Ọlọ́run ti kádàrá kárí àgọ́mọ náà gbà. Bó ṣe rí nìyẹn o, wọ́n lọ sí àgọ́mọ yìí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé rẹ̀. Wà á rí pé àgọ́mọ yẹn ọkọjá bá a ṣe ròyìn ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.